ọkàn mi yìn ọba ọ̀run mo ọrẹ wá sí ọ̀dọ̀ rẹ̀ wọ́tawọ́sàn tá dáríjì tá bá máa yìn bẹ̀rẹ̀. Ẹ̀yin ẹ̀gbọ́n mi, àbúrò mi, ẹ̀gbọ́n mi, ẹ̀yin fans wa ní tilé toko abẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ bá wa stay tuned lórí Àṣà Wa TV Network. Tẹ́ bá fẹ́ gbọ́ latest gist, tẹ́ bá fẹ́ rí latest artist, anything tẹ́ bá fẹ́ wò tó bá ti jẹ́ nǹkan tó wà in vogue tí wọ́n sọ lọ́wọ́lọ́wọ́ yìí, it can only be Àṣà Wa TV Network. God bless you.